gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun gómìnà nurudeen adémọlá jackson adeleke ẹni tí gbogbo ayé túmọ̀ sí ìmọ́lẹ̀ ọ̀ṣun ó mà ti sọ̀rọ̀ ó ti fèsì lórí ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú all progressives congress apc tí wọ́n fi kan bàbá náà tó sì jẹ́ kó di mọ̀ pé ẹ̀sùn tí wọ́n fi kan òun pé òun gbé ọ̀gá àgbà ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn comrade adékúnlé isaac ọmọyẹlé pamọ́ sí inú ilé ìjọba lọ́ṣogbo ní ìpínlẹ̀ ọ̀ṣun pé kò sóòótọ́ nínú ẹ̀ o àti pé ìròyìn ẹlẹ́jẹ̀ tí ayé ti mọ ẹgbẹ́ òṣèlú apc ìpínlẹ̀ ọ̀ṣun mọ́ ni wọ́n tún ń gbé kiri. ẹ rántí wípé nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ òṣèlú apc ìpínlẹ̀ ọ̀ṣun nípasẹ̀ agbẹnusọ wọn ọ̀gbẹ́ni kọ́lá ọlábísí tó fi síta ẹni ló ti jẹ́ kó di mọ̀ o wípé ọ̀gá àgbà ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ ọ̀ṣun isaac ọmọyẹlé ó ní kò sẹ́ni tó rí báyìí bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá ń wá láti wá jẹ́ ẹjọ́ lórí ìpànìyàn táwọn ọmọọṣẹ́ tán lọ pa àwọn èèyàn ní ìlú akínlàálú níjọba ìbílẹ̀ ifẹ̀ náà ti ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn ṣùgbọ́n tó ní àṣírí táwọn ń gbọ́ ni pé gómìnà adeleke ló gbé ọmọyẹlé pamọ́ sí ilé ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ní òṣogbo káwọn ọlọ́pàá kó má bàa gbé kó má bàa ṣèwádìí báwọn ọmọọṣẹ́ tó ṣe lọ pààyàn ní ìlú akínlàálú. ẹ rántí pé lọ́sẹ̀ méjì sẹ́yìn ìní ariwo ńlá sọ ní abúlé kan tó ń pè ní abakòkó ní ìlú akínlàálú nígbà tí àwọn ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn tọ́nà ìyàwó ìlú náà tó sì fi ìbọn pa àwọn aráàlú tí ò dín ní mẹ́jọ èyí tí àwọn ọmọ ìyá bíi méjì tí wọ́n wà nínú wọn ọ̀rọ̀ ìlú sì di ariwo ńlá táwọn èèyàn ní àfi káwọn ọlọ́pàá kí wọ́n gbé àwọn àmọ̀tẹ́kùn kódà àwọn ọlọ́pàá láti àbújá ló ya wọ ìlú òṣogbo tí wọ́n wá ń kó àwọn ẹ̀ṣọ́ ààbò àmọ̀tẹ́kùn lóṣogbo àti ní ìlú ilé-ifẹ̀ ọ̀rọ̀ ìlú sì di ariwo ńlá lásìkò tí ìṣẹ̀lẹ̀ náà gbóná ìní ìròyìn jáde pé àwọn agbanipadà isaac ọmọyẹlé ọ̀gá àmọ̀tẹ́kùn ní ọ̀nà lójú ọ̀nà ìkírun sí òṣogbo tí wọ́n fẹ́ pa á ṣùgbọ́n nínú àtẹ̀jáde tí ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n fi síta nípasẹ̀ kọ́lá ọlábísí tó jẹ́ agbẹnusọ wọn jẹ́ kó di mọ̀ pé kò ságbanipa kan tó fẹ́ gbà pa isaac ọmọyẹlé ó ní ọ̀rọ̀ ni wọ́n ń pa láti fi dáàbò bò káwọn ọlọ́pàá má bàa gbé lórí báwọn èèyàn ẹ̀bẹ̀ ṣe lọ pààyàn nípakúpa ní ìlú akínlàálú ni tó sì ní àwọn ọlọ́pàá bó ṣe ń wá isaac ọmọyẹlé láti gbé àṣírí táwọn gbọ́ ni pé adeleke ni ló gbé pamọ́ sílé ìjọba nítorí pé ó ti fìgbà kan jẹ́ olórí ẹ̀ṣọ́ ààbò ẹ̀rí tó sì ní kí adeleke kó gbé isaac ọmọyẹlé kó gbé síta ṣùgbọ́n nígbà tí gómìnà ń fèsì nípasẹ̀ agbẹnusọ ẹ̀ malam rasheed ọláwálé inú jẹ́ kó di mọ̀ pé ìsọkúsọ pátápátá gbà ní kọ́lá ọlábísí àti ẹgbẹ́ òṣèlú apc ìpínlẹ̀ ọ̀ṣun sọ wọn ni ó ti mọ́ wọn lára kán máa gbéròyìn ẹlẹ́jẹ̀ kiri bẹ́ẹ̀ ló lóun ò gbé isaac ọmọyẹlé òun ò gbé pamọ́ sílé ìjọba o tó sì ní òun ṣàtìlẹ́yìn fáwọn ọlọ́pàá láti ṣe ìwádìí kán sì fi ẹnikẹ́ni tí igbá òfin tí ọ̀rọ̀ bá ṣí mọ́ lórí kí wọ́n fi dófin èèyàn àwọn tó bá lọ́wọ́ nípa ìpakúpa tó ń lọ pa àwọn aráàlú akínlàálú ní ìpínlẹ̀ ọ̀ṣun.